jókòó sí nígbà tí mo débi tí ìsìn bẹ̀rẹ̀ kí a yin Ọlọ́run. Olúwa ṣe mí lójú láti rí ìran kan. Ọlọ́run dẹ̀ fi ẹsẹ̀ Bíbélì sí mi lọ́kàn pé kí a fi gbàdúrà. Ìwé Ìsíkẹ́lì orí 12, Ìsíkẹ́lì orí 12 ẹsẹ̀ 13. Ìsíkẹ́lì orí 12 ẹsẹ̀ 13. Ó ní nítorí náà wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ò jẹ́ kí òwe yìí dẹ́kun, èmi ò jẹ́ kí òwe yìí kó dẹ́kun. Ìsíkẹ́lì orí 12 ẹsẹ̀ 3, ìkejìdínlógún ẹsẹ̀ 18:3. Ó ní Olúwa Ọlọ́run wípé bí mo ti wà, ẹ̀yin kì yóò rí ààyè láti pòwe yìí mọ́ ní ilẹ̀ Ísírẹ́lì. Ó fẹ́ ká gbàdúrà ní òru yìí. Gbogbo òwe ẹ̀gàn nínú ayé mi, nínú ẹbí mi, nínú ìdílé, gbogbo òwe ẹ̀gàn tá a bí mi bí àbí tí mo jogún bá àbí tí mo dáyé bá, Olúwa ẹ má jẹ́ kí àyè wà láti pàrọ̀ òwe bẹ́ẹ̀ lẹ́yìn lórí. Àdúrà tó lọ́mọ fi síbi lọ́kàn pé ká gbà lásàlẹ̀ ó lẹ́fẹ́ ká fi tọkàntọkàn wá. Àwọn òwe àbùkù míì wà tàdáyébá tàjogúnbá. Àwọn òwe àbùkù míì wà tí circumstances, situation, ipò àbí tó ti fi sínú ayé wa, níbi tí gbogbo ènìyàn ti pé ìjọ ń sọ̀rọ̀. Olúwa iná dìde ó sọ̀rọ̀, wọ́n ní ta ló ń jẹun tájá ń jò. Òwe burúkú ni. A dìde, a mú ìmọ̀ràn wá, wọ́n ní ẹ tó máa dáṣọ fọ́lẹ̀ tọ́nà ẹ̀ náà wò. Òwe burúkú ni. Mo fẹ́ ká gbàdúrà pé gbogbo òwe ẹ̀gàn nínú ayé mi, wọ́n ní bẹ́ẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn. Gbogbo òwe ẹ̀gàn nínú ayé mi, nínú ẹbí mi, nínú ìdílé mi, lórí mi, lórí ọmọ, lórí ẹ̀yà, lórí ìpè àti iṣẹ́ ìránṣẹ́, mo fẹ́ ká sọ fún Ọlọ́run lórí ayé àti ìparí òwe bẹ́ẹ̀ Olúwa ẹ má fi sílẹ̀ náà. Ẹ parí òwe mẹ́rin nínú ayé mi. Even Jésù Kristi, wọ́n ní ṣé ohun rere kan á lè ti òwe burúkú ní Násárẹ́tì. Jésù ló pa òwe yẹn rẹ́ ní Násárẹ́tì, òun ló parẹ́. Ẹnìkan wà níbí lónìí, Ọlọ́run dẹ̀ máa lo ẹni yìí láti pa òwe burúkú rẹ́ nínú ẹbí. Ṣé mo rò pé àwọn ènìyàn máa jù bẹ́ẹ̀ lọ? Mo ní Ọlọ́run á lo ìwọ tó ń ṣe àmì tọkàntọkàn. Ọlọ́run á dẹ̀ lo ayé ìwọ náà láti pa òwe burúkú rẹ́ nínú ẹbí. Tó bá ń dámọ̀ràn ńláńláńlá, wá ní kì í ṣe bí ìdílé, kì í ṣe bí tiwọn. Kọ́lá ń sọ. Òwe burúkú ni. Ṣé mo pé bàbá Dáfídì nígbà tí wọ́n ní kó kó àwọn ọmọ ẹ̀ wá, kò ka Dáfídì kún ọmọ, kò ka kún ọmọ. Níbi tí a ti kà wá kún, Ọlọ́run á lè sọ wá nípa. Ibi tí a ti kà wá sí, Ọlọ́run á sọ wá nípa. Nígbà tí mo wà ní Nàìjíríà, nígbà yẹn fóònù kò tí sì sẹ́fóònù báyìí, nígbà bíi tí wọ́n sí Amẹ́ríkà náà. So èèyàn kọ̀ọ̀kan ládùúgbò ló ní tẹlifóònù sílẹ̀. So gbogbo àwọn tó wà ládùúgbò wa, ilé wa náà ti máa wá ń fóònù àwọn ìwọ̀n tó bá wà nílò òyìnbó àbí tó bá wà nílò. So màmá kan kú, àbí bẹ́ẹ̀ màmá yẹn wà ní London. Gbogbo àwọn ọmọ màmá yẹn tó kú, gbogbo wọn náà wà Nàìjíríà. So gbogbo wọn náà máa ń péjọ sí
sitting room wa láti pe àbígbẹ̀yìn wọn tó wà ní London. So ló bá sọ pé bọ̀dá mi iṣẹ́ ti ṣe báyìí wọ́n á ní àti ṣe kankan ìwọ́lá lóde. A ní nǹkan bá kan wọ́n á ní nǹkan tó sábà ti sọ kí ló fẹ́ Bísí kí ló fẹ́ káàkiri ọkọ̀ tó fẹ́ nǹkan tó bá ti fẹ́ ká àbígbẹ̀yìn ṣe mọ̀ pé tó bá jẹ́ pé nǹkan rí bó ṣe yẹ kó rí tó bá ń dámọ̀ràn kí náà máa ṣe tó bá gbẹnu sí wọn pa ẹnu gbẹnu sọ́wọ́n. Ọlọ́run ti pa òwe burúkú rẹ̀ nínú ayé sí ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀. Olúwa ní òun ò ní òwe burúkú òwe ẹ̀kọ́ nínú ayé mi Olúwa ẹ̀ parẹ́ ó yà wúrà. Ọjọ́ kan làdúrà máa ń pa. Ẹ má sọ pé mo ti parí. Mo ti gba last quarter mo gba ní last year. Ọjọ́ kan làdúrà máa ń pa. Tàdúrà bá dẹ̀ ti gbà kò kí expire. There is no expiration date for answer. Ọlọ́run òun èèkàn nínú ayé mi Olúwa ẹ̀ parẹ́. Ìyàwó mọ́kànlá ni bàbá mi fẹ́ mọ́kànlá. Ọmọ márùndínlógójì ni bàbá mi bí. Èèyàn bíi ti bàbá mi ni wọ́n. Nínú ìyàwó mọ́kànlá yìí, ìyá mi nìkan ṣoṣo ni ò kì í ṣọmọ òun ló bàbá mi. Àwọn mẹ́wàá tó kù ọmọ òun ló bàbá mi ni wọ́n. Èmi nìkan ìyá mi dẹ̀bi sí. Ẹ̀rín márùndínlógójì. Sọ àwọn tó kù márùn-ún mẹ́ta kò fi yé wa bẹ́ẹ̀. Tó gbogbo àwọn ìyàwó náà rí ìyá mi bíi stranger bí àjèjì tó wà lẹ́nu. Èmi nìkan dẹ̀ ní okùnfà àjèjì. So etí àti àbá ni pé wọ́n bá ti yanjú mi àjòjì náà á pàtì ẹ lọ. So tó bá nígbà tá a wà ní primary school tó ń gba form college tó bá gbà fún everybody wọn ní ibi tẹ́lẹ̀ ìbọn. Nígbà tá a parí secondary school form GC láti wọ university wọ́n gbà fún everybody wọ́n ní ibi tẹ́lẹ̀ ìbọn. Lọ́mọ àmàlẹ́ àkókò lè jábọ̀ kankan bọ́ọ̀lù nìkan ló mọ̀ gbá máa gbá sọ́kà gbà yìí. Wọ́n ní bọ́ọ̀lù nìkan ló mọ̀ gbá bọ́ọ̀lù ló máa gbá ń tì. Ṣùgbọ́n lẹ́ẹ̀rin márùndínlógójì yẹn Ọlọ́run dẹ̀ fà mí yọ. Ó fà mí yọ ó pè mí gẹ́gẹ́ bí ìránṣẹ́. Tó yẹ pé tí n bá gbà àtàgbà àtọmọdé tí n bá gbàdúrà máa kúnlẹ̀. Ó fà mí yọ ó dẹ̀ mú mi wá sí ìlú òyìnbó. Mo fẹ́ kẹ́ gbàdúrà. Olúwa òwe ẹ̀gàn òwe àbùkù. Ọlọ́run fìràn yẹn hàn mí bí mo ṣe ń kàtà nígbà tí mo jókòó sílẹ̀. Mo fẹ́ ká gbàdúrà òwe àbùkù òwe ẹ̀gàn nínú ayé mi. Olúwa ẹ má fàyè gbà á mọ́. Olúwa ẹ má fàyè gbà á mọ́ lórí ẹbí lórí ọmọ lórí ọkọ lórí ayé lórí ìgbé àṣẹ lórí ọkọ òwò ẹ̀kọ́ nínú ayé mi. Olúwa ẹ má fàyè gbà á mọ́. Ó yá àdúrà.